àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń dàn kan wò lókè ọya lọ́hùn o. Ẹ wò ó, wọ́n ń wá gbogbo ọ̀nà láti rí dájú pé wọ́n máa pa náà sọ sí àwọn báńdíìtì mọ́lẹ̀ pátápátá ní ráúráú tí ò ní tàn kálé, tí wọ́n fẹ́ kó tàn kóko, látàrí pé wọ́n fẹ́ kí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Donald Trump lọ́hùn orílẹ̀-èdè Amẹ́ríkà, wọ́n fẹ́ kí wọ́n gbórí wọlé o. Gbogbo ọ̀nà láti fi blọọkì wọn pátápátá ni wọ́n ń wá. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọgbọ́n yìí pátápátá ni wọ́n ń dá. Ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé, ẹ rí i pé àwọn bandit ṣe àkọlù sí àwọn ilé ìjọsìn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní Kaduna lọ́hùn lẹ́nu ọjọ́ 3 yìí, tó jẹ́ pé wọ́n ń paná gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni wọn ò fẹ́ kó tàn síta rárá bí tí ń wò mọ́. Gbogbo ìgbìyànjú àwọn òbí tí wọ́n ti sọ ọmọ nù, tí wọ́n sojúlùmọ̀nù tàbọ́kọ tàbáya lókè ọya lọ́hùn, gbogbo ìgbìyànjú wọn pátápátá pàbó báyìí ní ń já sí o. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn méjì ń sáré gbé yín débẹ̀ kẹ wá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ torí lè tí mo gbé wá lónìí. Ẹ wò ó gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ náà ló pakasọ o. Mo ti gbóhun tẹ mọ́ ń jẹdé o. Àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbalẹ̀ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì máa gbọ́ àwọn òkodoro ìròyìn tó jẹ́ pé lẹ́jìtì ni ọ̀dọ̀ wa ń bì lẹ́tì láǹfààní láti máa gbọ́. Ẹ má bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láìkẹ́, kẹ́ sì má bá ń pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bò síasíá, ẹ máa bò kárakára, bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá ẹ bò káàkiri tààràtààrà kó bá lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Tẹ́ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ àbàmì eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 19 oṣù táwa nù rẹ̀ náà ni o, ní agbègbè kan ní Northern State lọ́hùn tó súnmọ́ bèbè Federal Capital Territory nílùú Kaduna, tó sọ pé ìṣẹ̀lẹ̀ àbàmì kan ti ṣẹlẹ̀ ní Kaduru Local Government Area ní Kaduna ni o. Wọ́n sọ pé àwọn bandits yìí ṣe ni wọ́n ya bo ilé ìjọsìn tí wọ́n sì kó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí ń lọ sí bíi 100 àwọn èèyàn ni wọ́n sọ pé wọ́n kó lọ lọ́jọ́ náà lọ́hùn. Ẹni tó jẹ́ CAN chairman, ìyún Christian Association of Nigeria, ó jáde láti wá sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn tó sì fìdí ọ̀rọ̀ ọ̀hún tó fi múlẹ̀. Ìyún Reverend John Joseph Ayabu ó jáde tó sì confam pé ìṣẹ̀lẹ̀ lóòótọ́ àti lódodo ni ó, pé kódà gan nǹkan bíi wákàtí kan gbáko làwọn bandits yìí ni wọ́n fi ṣọṣẹ́ nínú ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni kò sí àwọn agbófinró kankan rárá tó jáde láti wá confam ọ̀rọ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wa àtàwọn ọlọ́pàá ti Kaduna State Police Command pé gbogbo wọn pátá ni wọ́n túyàyà ni wọ́n kàn wọgbó ní àkókò ìgbà náà lọ́hùn tó bẹ̀rẹ̀ sí ní wá àwọn agbénipa yìí àtàwọn tí wọ́n ti jí gbé, tí wọ́n ń wá gbogbo wọn káàkiri. Àmọ́ wá jẹ́ ohun tó ya lẹ́nu pé àwọn ọlọ́pàá ń deny pé ìṣẹ̀lẹ̀ yìí ò ṣẹlẹ̀. Tẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ kànjàkànjà tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Kaduna State Commissioner of Police, ìyún alàgbà Muhammed Rabiu, irọ́ tí bàbá yìí pa ó tún légbà kan jọ̀rin lọ. Ẹ̀yin èèyàn, màá gbé yín débẹ̀ ní ìsín kẹ́ wá gbọ́ wìrìwìrì bọ́rọ̀ ti ṣe jẹ́ gan ní pàtó. Ṣáájú àkókò yìí kọ́ ẹja sáré dójú ọjà náà, mò ń bọ̀ o, ẹ má yí kúrò ńbẹ̀. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. Ní Glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Òjò dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ó dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Láti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Ó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fò tẹ̀lú. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan wípé Commissioner of Police tìpínlẹ̀ Kaduna
ó pa àwọn ọ̀rọ̀ jàǹkànjàǹkàn kan tó múlẹ̀ fáwọn èèyàn gidi ní o tààràtààrà bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá yìí náà tún padà wá o wọ́n padà wá jẹ́rìí sí pé òótọ́ ni pé àwọn bandit ṣe àkọlù ní Kajuru local government area nípínlẹ̀ Kaduna lọ́hùn ṣáájú àkókò yìí kọ́ ó kọ́kọ́ pa àwọn ọ̀rọ̀ yìí ó ní pé kò sí àkọlù kankan táwọn bandit ṣe sí ilé ìjọsìn ní ìpínlẹ̀ Kaduna rárá bí ti ń wò mọ́ ó ní pé torí pé kí ni ó ní pé òun lọ o pé òun lọ síbẹ̀ pé òun lọ bá ẹni tó jẹ́ olórí agbègbè Kajuru yẹn village leader tí ń bẹ ń Kajuru tí à ń porúkọ ẹ̀ ní Mazdansaria ó ní pé àwọn jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí àkọlù kankan tó wáyé níbi tí àwọn èèyàn sọ pé ṣẹlẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ni gbogbo àwọn fámìlì àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti jí ọmọ wọn tí wọ́n jí ọkọ wọn tí wọ́n jí mọ̀lẹ́bí wọn gbé gbogbo wọn ń fi gbé ta ni wọ́n ń pariwo síta wípé nǹkan ti ṣàwọn wọ́n ti jí àwọn èèyàn gbé ìgbà tó wọ́n fi jí èèyàn bíi 100 àwọn èèyàn 100 nínú ilé ìjọsìn kan ṣoṣo bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn ìjọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣọṣẹ́ ibì kan wà tí wọ́n ti jí àwọn 160 people ni wọ́n jí gbé lọ àwọn chọ́ọ̀chì kan náà wà tó jẹ́ pé 168 people ni wọ́n jí gbé lọ àwọn ọlọ́pàá sì ń parọ́ pé wọ́n jẹ́ nìkan kan gbé látàrí kọ́rọ̀ yìí má bàa kálé kó má bàa kókó kó má bàa kan Donald Trump létí ni wọ́n ń wá gbogbo ọ̀nà láti paná ẹ̀ kí gbogbo ẹ̀ kó kú rewéregbò ẹ̀yìn èèyàn commissioner of police yìí ó tún lóun tún tẹ̀síwájú o póun tún bá olórí àwọn ọ̀dọ́ tí ń bẹ lágbègbè yìí póun mà tún bá wọn sọ̀rọ̀ ìyún Bernard Bonner ni wọ́n porúkọ ẹ̀ kódà ó ní àwọn press tó tẹ̀lé òun wá sí agbègbè yẹn ìyún àwọn press wípé wọ́n interview olórí àwọn ọ̀dọ́ yìí Bernard Bonner àbí nǹkan pé wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tóun náà sì fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé kò sí àkọlù kankan tó ṣẹlẹ̀ ní agbègbè yẹn ta ni wọ́n ń parọ́ fún rọ́bà yìí nítorí Ọlọ́run ó lẹ́nikẹ́ni tó bá lérò pé àkọlù kan ṣẹlẹ̀ ńbẹ̀ àbí wọ́n kidnap àwọn èèyàn ní lọ́nà kan tàbó míì pé kírú ẹni bẹ́ẹ̀ jáde pẹ̀lú àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó kó wá fi ẹ̀rí hàn àwọn wípé wọ́n jìyàn lóòótọ́ àti lódodo àmọ́ ohun tó wá jẹ́ kàyéfì ni pé wọ́n láwọn bọ́dì kan bẹ àwọn right group àti àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní CSWN èyí Christian Solidarity Worldwide Nigeria wọ́n láwọn private investigative ni wọ́n pé wọ́n gbìyànjú láti wá sí agbègbè yẹn láti wá ṣe àwọn ìwádìí òfin tó bóyá ọ̀rọ̀ yìí bóyá ó ṣẹlẹ̀ lóòótọ́ àbí kò ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rúmọ̀ ní ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan tó ì ti ń kàn wọ́n létí pé aláwọn bandit ti ṣe àkọlù sẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilé ìjọsìn ni wọ́n kó wọn lọ ọgbẹ́ alàgbà Christian Association of Nigeria yìí kí ni wọ́n ti forúkọ ẹ̀ náà alàgbà Reverend John Joseph Ayabu òun náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ kí wá ló dé táwọn ọlọ́pàá ń parọ́ táwọn agbófinró ń parọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Kaduna gbogbo wọn náà wọ́n jọ lẹ̀ dí àpò pọ̀ ni wọ́n ń parọ́ fúnra o láti rí dájú pé wọ́n paná ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ pátápátá ni o kó má bàa hàn síta. àmọ́ àwọn investigative team yìí àwọn CSWN Christian Solidarity Worldwide Nigeria wọ́n ní pé gbogbo ìgbìyànjú àwọn láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ wọ́n ní pàbó ni gbogbo ẹ̀ ń já sí wọ́n ní Kumi Wali community area tí ń bẹ ní Kajuru local government wọ́n nígbà táwọn kọ́kọ́ gbìnàyà làwọn lọ síbẹ̀ làwọn ọmọ ológun kan ló kọ́kọ́ dí àwọn lọ́wọ́ o tó ń gbójú ọ̀nà kankan wípé aláwọn ò ní kọjá sẹ̀ wọ́n lẹ́yìn ìgbà táwọn ti fi gbogbo identity àwọn ID card àwọn igbá gbogbo nǹkan tó yẹ káwọn fi hàn wọ́n pátápátá làwọn ti fi hàn wọ́n láti rí dájú pé kọ́ mọ̀ pé private investigator làwọn jẹ́ o pé sí dèpòdépò gbogbo àwọn nǹkan táwọn ti fi hàn wọ́n náà wọ́n ní wọn gbà wọ́n láàyè o kódà wọ́n láwọn tún pàdé olórí agbègbè yẹn àwọn tún pàdé ẹ̀ tí ń jáde tó ìtún rí àwọn táwọn dẹ̀ tún clarify pé ìyẹn báyìí làwọn jẹ́ wọ́n ní síbẹ̀ náà pé wọ́n gbà kí wọ́n wọlé o wọ́n láwọn padà pé kódà wọ́n sin àwọn padà ní wọ́n láwọn tún lọ gba ọ̀nà bòmíì láti wọnú ìlú yẹn láti lọ ṣe ìwádìí àwọn wọ́n láwọn ọmọ ológun kan wọ́n tún dènà dè wọ́n o tún ìtìrí dájú pé wọn ò jẹ́ kí wọ́n wọlé torí pé kí ni àwọn ìjọba wọ́n ń wá gbogbo ọ̀nà
láti paná ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ pátápátá ni kí gbogbo ẹ̀ kó kú rewéregbò kó má bàa hàn sẹ́nìkọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn, nǹkan ti dé o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ máa bá ń kọ́mẹ̀ntì, kẹ́ máa láìkì, kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bá ń bò síasíá, ẹ máa bò kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò káàkiri tààràtàrà kó ba lè sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ gbọ́ wìnrìnwìnrìn lónìí torí pé kí ni mo bá yín kó wá ni lónìí ràbájì gan. Ẹ máa bá ń kọ́mẹ̀ntì, kẹ́ máa láìkì, kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ọ̀gbẹ́ni alàgbà Báyọ̀ Ọ̀nàlúgà tó jẹ́ special adviser on information fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun náà sọ̀rọ̀ o, kódà ó ní games ní gbogbo wọn ń play o, gbogbo àwọn tó ní wọ́n jiyàn gbé wọ́n ṣe gbá wọ́n ṣàwo, màá gbé fọ́nrán ẹ̀ wọlé tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Kí làwọn nǹkan tó tún sọ, gbogbo ìpátá ni màá yànnàná fún yín. Adé ẹ máa ń pín kíní káàkiri sẹ́ẹ̀, ìrànlọ́wọ́ ẹyọ kan tí ẹ lè ṣe fún wa nìyẹn, ẹ bá ń pín káàkiri. Ṣáájú àkókò yìí kọ́ ẹja tó sáré dójú ọjà, mò ń bọ̀ o, ẹ má yí kúrò ńbẹ̀, ẹ gbọ́ wìnrìnwìnrìn lónìí. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kọ́gùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú, àwọn ògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú ò kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928. Èwo ni pé kí fáyíngì òwò ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá, má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pé 40 ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún 10 yóò wá máa súnkì, kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. Bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. Ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ́ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. Aṣoríire o. Tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn, ẹ rí i pé ṣáájú àkókò yìí àwọn bandit ṣọṣẹ́ káàkiri gbogbo àwọn agbègbè kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ Niger níbi tó ti yabo Catholic school kan tí wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé. Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ special adviser on information fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní games ni wọ́n ń play o, torí pé kí ni gómìnà ìpínlẹ̀ Niger ó jáde lákòókò gbà náà tóun náà ń dọ́gbọ́n tó ń rápálá. Ó nípa àwọn ti kọ́kọ́ sọ ṣáájú àkókò yìí táwọn fi tó headmaster wọn ní iléèwé yẹn wípé kí wọ́n ti iléèwé ìpa kó má ṣiṣẹ́ ní gbogbo àkókò gbà yẹn. Ó ní pé àwọn yẹn sì ń sọ pé àwọn ò rí mẹ́mò tí wọ́n sẹ́ǹdì sí wọn ní àkókò gbà yẹn lọ́hùn. Ní Báyọ̀ Ọ̀nànúgà wa ń dọ́gbọ́n níṣàrẹ̀ sí ń takò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Niger o, pé dájúdájú o pé géèmù ni wọ́n ń play, pé ògbélé tó ní wọ́n gbèyàn yẹn wọ́n jiyàn gbé ni wọ́n ṣe gbá, pé wọ́n jiyàn gbé wọn sì mọyì àwọn tí wọ́n jí gbé, pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe nìyẹn, pé games ni wọ́n ń play. Ẹ wò ó, kó tó di pé mo rìn jìnnà, ẹ jẹ́ sáré bá yín gbé Báyọ̀ Ọ̀nànúgà wọlé kẹwàá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ torí eléyìí ó gbẹnu tán ó lé kéńkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ. Mò ń bọ̀ o, ẹ má yí kó bẹ́ẹ̀, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. The Niger State government or governor asked for the list of students that are missing. Up to now, I don't know what kind of game that the Khan bishop or the Khan chairman in Niger is playing. They are not collaborating with the government. I don't know why they are doing that. Well, that's inexcusable, isn't it? I don't know why they are doing that. Even security men, they don't know why they are doing that. Why they are not releasing the names. They want to know how many people are really missing. But as of now, nobody really knows because the Khan bishop, I would call him bishop, he was a bishop, but the Khan chairman in Niger actually told the principal of that school not to talk to the security people. So that is what is happening in Niger. In fact, today, if you read the paper, the governor was saying that nobody is sure what's really happening in that place. And that as of now, it's all speculation that students are missing. Because I said they are not releasing the figure
they're not releasing the names of the people that the students that are missing. Well, I think that might be taking it a stretch too far to suggest that there aren't any children missing. I mean, you said it's speculation. No. What I'm saying, I didn't say. I said the governor. I was quoting the governor saying that because the school, I said, is not collaborating. It's not helping the government. You said students are missing. Let's have their names. You have the register. Let us have their names. Let's know what we are looking for. That's what now I said. The current chairman of Niger is not helping government. And reporters who are there in Niger State, adding to the point that you're making, say they've spoken to the parents of many of the children who've been abducted, and none of them have confirmed being reunited with their children, the ones who've supposedly escaped. So there seems to be a lot of confusion and uncertainty still. You see, the school and the Khan of Niger, they need to come clean about some of these things. The government wants to help, but you are trying to keep information away from government. What for? So the day went to the school, the principal has disappeared. That's extraordinary. Yeah, the principal has disappeared. So only the Khan chairman, who speaks for the state, has been speaking. That is really quite bizarre. So for the security, they find it very strange, really, that they are not cooperating. Why are they not cooperating? What is the agenda? Do they want to use it to lure Mr. Trump to come and bomb Nigeria or something? Gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni. Ìwọ tí o rò pé ó ti tán, jẹ́ n sọ fún ọ o, má fi ìrònú para ẹ, torí wípé ewé ń jẹ́, ewé wà, egbò wà. Fún àwọn tí Elédùmarè kò lé lọ́wọ́ tó sì mọ lílò ẹ̀. Ewé àtegbò ó ń jẹ́ bí tàtijọ́ o. Yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni. Ó ń wọ́mọ ni, ó kù díẹ̀ káàtó. Àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú. Ewé àtegbò wà o. Bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́, ó wà bẹ́ẹ̀. Ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dà ọ́ láàmú ni. Ó ń ṣiṣẹ́, ó ń jẹ̀jẹ̀ ìlérí ni. Tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀. Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o. Bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ. Lágbára Elédùmarè tí mo bá lò fún ẹ, Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o. Á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé. Ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́, ó ń jẹ̀jẹ̀ ìlérí ni. Ó ń ṣe, ó ń kù díẹ̀ káàtó ni. Ó ti dópin látòní lọ. Kàn sí mi, ẹ pe nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88. Lágbára Elédùmarè, ilé ayé mi àti ẹkùn ni ó wà bákan náà mọ́. Ó dàbọ̀. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu alàgbà Báyọ̀ Ọ̀nànúgà yẹn o. Ẹ̀yin èèyàn níbi tó ṣáà ti ń wá gbọ́ ọ̀nà láti defend ìjọba yìí wípé nǹkan kan ò ṣẹlẹ̀, kò sí láburú. Ibo la bára wa lórílẹ̀‐èdè yìí nígbà tó bá jẹ́ pé táwọn bandit bá tún sọsẹ́ kàkà tó yẹ káwọn àwọn ọmọ ogun, àwọn agbófinró, àwọn security agency wa kí gbogbo wọn kó sáré ṣúgbà ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Àmọ́ kàkà bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n fi paná ẹ̀ mọ́lẹ̀ ni gbogbo wọn wá káàkiri. Ní ìsìn báyìí nìròyìn wọn ń jáde báyìí pé àwọn ọlọ́pàá ti wá gbà o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n ti deny pé kò sí attack kankan tó wáyé nílé ìjọsìn kankan ní Kàjúrù ní Kaduna lọ́hùn. Wọ́n ní wọ́n padà ń jáde pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn ló ti gbé ọ̀kan lẹ́ ń wò yìí o. Ṣẹ́yìn náà ti rí báyẹn. Nigeria police confirm gunmen adopted. Dozen adopted in Nigeria church attack. Church leader says more than 160 seized. Kọ́nà ọba Èdùmàrè kó máa ṣàánú wa o. Àwọn Nàìjíríà, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Nàìjíríà tí kọmíṣánná àwọn kọ́kọ́ jáde tó bẹ̀rẹ̀ sí ń parọ́ fúnrọ́, òun náà ló tún wá padà jáde ní ìsìn báyìí pé lóòótọ́ àti lódodo níṣẹ̀lẹ̀ abàmì yìí ló ṣẹlẹ̀ ní agbègbè Kàjúrù ní Kumiwali local government area nípínlẹ̀ Kaduna lọ́hùn. Eléyìí wá jẹ́ pé ó túmọ̀ sí wípé tíṣẹ̀lẹ̀ kankan bá ti ṣẹlẹ̀ báyìí àwọn tí ó máa pariwo síta báyìí ẹ̀rù ó máa bà wọ́n, àyà ó máa fọ̀ wọ́n torí wọn mọ tú táwọn ìjọba Nàìjíríà tán fẹ́ pa lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀ láṣà àti má jẹ́ kí Donald Trump kó gbórí wọlé láti wá bá àwọn bandit jà ní orílẹ̀-èdè Nàìjíríà bí. Kí lóhun tó ń ṣẹlẹ̀ náà? Ẹ jẹ́ darapọ̀ ní abala àrẹ̀wúṣẹ́ èèyàn mi kí a bá mi comment, kí a máa like, kí ẹ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ànírè jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbọ́ ìpátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà àátún ti fò fẹ̀rẹ̀, awọ̀ lùsọ̀lùdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ìwọ Sátidé.
èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.